Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Sheikh Afagba International Limited, gbogbo ẹ̀yin olólùfẹ́ Global Dahiratullahi Health and Spiritual Department, à ń sẹ́ndì àwọn pákéjì wa fún ẹ̀yin tẹ́ bá pẹ́ ẹ̀ṣẹ̀ kúrò lórí láìfù wa. Àlà ń sẹ́ndì lọ sí Canada, àdẹ́ ń sẹ́ndì lọ sí Jẹ̀bú, but inú mi dùn pa sọ pé Amẹ́ríkà kan wà on process. So Amẹ́ríkà yẹn ó ti join ẹ̀ ló fi jẹ́ mẹ́ta tó rẹ̀yìn tẹ́ bá wo láìfù wa ni mo fi ṣe clarification ìtumọ̀ rẹ̀ pé bóyá irọ́ ẹ̀rí pa Amẹ́ríkà yẹn ní dọ́kúmẹ́ǹtì nínú òun ní ẹ̀rí pé ó ní dọ́kúmẹ́ǹtì tẹ́rí lórí iṣẹ́ alẹ́ kan òun lélẹ̀. So Amẹ́ríkà yẹn ti lọ, so à ń sẹ́ndì lọ sí Amẹ́ríkà, à ń sẹ́ndì lọ sí Ìjẹ̀bú Òde, àdẹ́ ń sẹ́ndì lọ sí Canada. Èyíkéyìí nínú ìpèníjà ẹ kọ́ńtàtì wa, ẹ dúpẹ́ fọlọ́run. Kò wá síbi tẹ́ ẹ wà tí product wọ̀ tí ní dọ́dọ̀ yín DHL láwà yìí, ọlọ́mọdé á kú ọrùn nìkan ní DHL ò lè lọ, ibi tó bá yòókè wà wọ́n gbé wá fún yín, àdúrà yín á gbà. Ẹlẹ́kejì, gbogbo ẹ̀yin tí ẹ máa ń bẹ̀ wá ń ṣẹ́ tẹ́ wà lókè òkun tẹ́ máa ní ká bá yín sẹ́ǹdì ọjà, ṣe rí DHL dọ́là ní DHL fi ń ṣiṣẹ́ torí foreign company ni. Wọ́n lè bá ẹ gbé ọjà DHL ní 50 kobo ní 1 kg lánàá, kódò ní kẹ́lómi fẹ́ bá ẹ gbé ọjà kó ní pé 5 naira ni wọ́n bá òun gbé. Má rò pé bóyá ènìyàn fẹ́ ṣe jàǹbá, àwọn oníjàǹbá wà àmọ́ má rò sí Sheikh Afagba International Limited Company, má rò sí wa rárá. À ń ṣe Dangote, àdẹ́ ń ṣe Tinubu, àmọ́ adúpẹ́ fọlọ́run ọba. Ẹni tọ́lọ́run bọ̀ bá dẹ̀ ní bọ́mọ́ ó máa kúrò láyé lọ́jọ́ náà. In yansurkumullahu fala ghaliba lakum, àìdá kó wá àwọn èèyàn ẹ kó ní pé ká bá ẹ sẹ́ǹdì ẹ̀ sí wọn ní lókà, wọ́n sẹ́ǹdì ẹ̀ sí ẹ. Àwọn òwò ẹ̀ ní báwa rọjà ká tó wá máa ní afẹ́dà yín láàmú pẹ̀lú price. So dọ́là ní DHL ẹlòmíì ò kí ń mọ̀ pé àbọ̀n ṣe bá mi gbé ní last time. Èyí tí mo ń sọ yẹ kí n fi máa polówó apps mi ni, but mo ń láti ṣe clarification yẹn. Tó bá wọ́n lè bá ẹgbẹ́ ní 50 kobo lónìí, bí dọ́là ṣe ń lọ òkè tó ń wálẹ̀ yẹn ní DHL náà ń follow ní náírà. DHL is dollar not naira. Náírà ló dẹ̀ máa fi sanwó dọ́là fún DHL. Ṣé ti rí pé ó máa rise up? À ń gbé 2 kg, à ń gbé 1 kg, a dẹ̀ ń gbé 0.5. Bẹ́ẹ̀ yẹn ló ṣe lọ lórí price. Ó máa ń vary. Ẹ rí pé yìí customers mi mo máa ní pé mo máa débẹ̀ tán kí n tó lè sọ price fún yín. Ẹ̀yin tẹ̀lé tí ń bá wa rọjà láti South Africa, ìjẹ́ mo máa ń sọ bẹ́ẹ̀ lórí fóònù ni màá sọ fún yín pé oye báyìí ni kíní yín máa wọ̀n, ẹ sanwó báyìí máa wọ̀, orí tẹ́tí máa ń sanwó sílẹ̀. Ṣùgbọ́n ti Nàìjíríà kò rí bẹ́ẹ̀ fún mi, so ẹ believe me, àdúrà wa gbà insha Allahu Rahman. Wala takulu amwalakum bainakum bil batil. So àdúrà wa gbà. Canada là ń sẹ́ndì ọjà wa sí, àwọn egbògi adẹ̀ ń sẹ́ndì lọ sí Amẹ́ríkà, adẹ̀ ń sẹ́ndì lọ sí Ìjẹ̀bú Òde. Ó yẹ lẹ́nu pé orí dọ́kúmẹ́ǹtì ń bẹ, kò sí nǹkan tó ń jẹ́ dọ́kúmẹ́ǹtì. Àwọn ọ̀ǹtú tí mo fi ń hàn yín, orúkọ Ọlọ́run ọ̀ǹtú, ṣó ti rí bóyá dàbí dọ́kúmẹ́ǹtì tó bá dọ́dọ̀ ìwọ ló máa ja, ìwọ ló máa sókè sómi tó máa ṣe, ó ti rí bá ṣe ń ṣe nínú àwọn kìnìún tá a ti ṣe. So odidi Al-Qur'ani wà ń bẹ, káfí wà ń bẹ, tọ́ á wà ń bẹ, yàsín wà ń bẹ, kọ́là musa wà ń bẹ, ayatul kursi wà ń bẹ, kúlẹ̀ ọ̀sùn méjì wà ń bẹ, láti ṣẹ́gun ọ̀tá, láti nílọ síwájú, ó wà ń bẹ. It's not a document. Document ìtọ́lọ́run ọba tó ní NAFDAC number lélẹ̀. Ẹ wọ́n sọ pé wá lórí +234 810 913 1425. Ẹ rí i pé a ní much product, àgbo product mọ ọjà wa lónìí. Ẹ rí i pé àwọn special la gbé, ẹ ti rí báyìí. So àwọn special package la ṣe. Obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ àti oríṣiríṣi àwọn ìpèníjà tó bá òkò dojú kẹ̀dá, ẹ contact wa lórí +234 810 913 1425. Gbogbo agbára Ọlọ́run ọba lónìí, àdúrà yín àgbà, ẹ̀rì bá ti ṣe ẹ̀rọ náà gbégbà. Ọkùnrin tí ó lè ṣe déédéé, obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, ẹni tó ń forí púpọ̀ láǹtakùn tó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ kọ́ńtàtì wa. Àwọn onífìtọ̀ fọ̀gbẹ́ fún yín, ètò àwẹ̀ wà, ètò àdúrà wà, ètò sàárà wà, àwọn àlálùpàá ọ̀dà wà tá a fi yanjú kéèsì yín. Tẹ́ẹ̀dẹ̀ dúpẹ́ fọ́lọ́run bí sí ní láì tààlà. Gbogbo ẹ̀yin tẹ́ wá patronize wa, ẹ ní sunkún kẹ́yìn ayé yín, ẹ ní rí wàhálà, ẹ ní rí dààmú. Ogun tó bá ti ṣẹ́ nínú ìgbésí ayé yín kò ní gbé rí mọ́. Ọlá tí tóbi Ọlọ́run, ẹ ní mọ hospital tó dáa jù, ẹ ní mọ oníṣègùn egbòogi tó dáa jù lágbára Ọlọ́run. Ẹ máa bẹ lálàáfíà títí láéláé ni. Bí akílẹ̀ ilẹ̀ illallah sayyidina Muhammadu Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Assalamu wa ila liqa'i.